ní oṣù January Tribune Monday ìjọ kọkànlélógún oṣù kínní ọdún yìí ó ní òun ní agbẹnusọ fọ́ọ̀ni ó fi ń ṣe ojúbọ Ọ̀rànyàn ní tó ń bọ nípa Ọ̀rànyàn kò sọ ẹni tó sì ń lọ bá a bó àtàwọn tó ń lọ bẹ̀ kò sọ wọ́n aráàlú tí ń lọ bẹ̀ tí ń bá wọn bọ Ọ̀rànyàn tiwọn kò sọ ó sàn lóhùn wà ń bẹ̀ ó ní Ọ̀rànyàn jẹ́ Ọọ̀ni kẹrin. nígbà tó di oṣù tó tẹ̀lé ní ọdún yìí ní ọdún 2012 ọjọ́ kẹfà oṣù kẹsàn-án ọba last year ló lèsì nípa àwọn oníwèé ìròyìn ó bá wọn sọ̀rọ̀ ó ní ọmọ kan péré lòdùà bí ó sì ní ọkàn bí ni ìyẹn jòótọ́ ó ní ọkàn bí bí ọmọ méje ìyẹn jòótọ́ ṣùgbọ́n kò wá kà ọmọ méjèèje nínú ọmọ méjèèje Ọ̀rànyàn jẹ́ kan Ọ̀ràngún jẹ́ kan Onípópó jẹ́ kan Ìyá tó bólú wo Olówu ó jẹ́ kan Onísàbẹ̀ ó jẹ́ kan Alákétu ó jẹ́ kan Ọba Bìíní ó jẹ́ kan Aláàfin jẹ́ kan méjèèje pé tó bá jẹ́ bẹ́ẹ̀ gbogbo òwe tí wọ́n fi ṣe ẹ̀ńkwárì ní ìdílé tí ń jọba ní Ifẹ̀ tí wọ́n ṣe Awólọ́wọ̀ ṣe lẹ̀ tí wọ́n ń ṣe tí wọ́n ń pè ní chieftaincy declaration ìdílé mẹ́rin ní ẹ sọ pé ó ń jẹ Ọọ̀ni Ọ̀ṣínkọ́lá Láfogídó Kíyèsí àti màá sọ̀kẹ́ láìpẹ́ yìí mẹ́rẹ̀ẹ̀rin tó ń jẹ fún ara wọn okò ayíkítí la fi da ayíkítí. nínú ìwé tó wà lọ́dọ̀ mi ìkẹ́ni ní Ògbóòrú mẹ́rẹ̀ẹ̀rin ni o ìdílé mẹ́rin ní jẹ Ọọ̀ni ẹni tó bá fẹ́ mọ̀ ní tó ń kálukú wí kó mú 1000 naira péré ìtí ìdílé ọba Síjúadé Olúbùṣe ẹ̀rí ogun òtúmọ̀lẹ̀ túmọ̀ ẹni òkúmọ̀ láta kúmọ̀ lóṣù ìdílé rẹ̀ wọ́n kàkọ́lẹ̀ pé iye báyìí ni Ọọ̀ni tẹ́ ti jẹ́ ńlé ìdílé àwọn ó kálukú kọ tiẹ̀ tẹ́ ẹ bá fẹ́ mọ̀ kò wá síbi tí ìdílé bẹ̀rẹ̀ rin tí ẹ gbé sọ pé Ọ̀rànyàn jẹ́ Ọọ̀ni. ẹ̀gbọ́n aládé fàládé nínú orin ẹ̀gbọ́n olóyè fòye lásán wàhálà lẹ̀ ń kóra yín sí. Ọọ̀ni tí ó gbajúgbajà nínú ìtàn Ilé-Ifẹ̀ ni Ọọ̀ni Adérẹ̀mí ní 1977 àwọn ìjọba Ọ̀yọ́ state òun làwọn fẹ́ mọ pàtó bí ipò Ọọ̀ni sí rí àti ẹni mélòó ló ń ti jẹ Ọọ̀ni tẹ́lẹ̀ rí ó sì dákọ̀ Ọọ̀ni 20 àti 4 kò sọ pọ́rọ̀ yẹn jẹ́ kanú ẹ̀ ní tí ẹ ń sá fún tí wọ́n fẹ́ sọ wọn fẹ́ sọ pé Ọ̀rànyàn wà lọ́yọ̀ọ́ ó wá gbẹ́ pẹ́ nìkan gorí oyè ilé bàbá rẹ̀ ó wá lọ kí Ifẹ̀ ó nà jáde
wọn ò fẹ́ sọ̀yún wọ́n wá pa àmọ̀ràn pọ̀ wọ́n yọ Ọ̀rànyàn kúrò ní iṣẹ́ tó ṣe lé Ọọ̀ni wọ́n gbàmọ̀ pọ̀ torí wọn ò fẹ́ kí Adéjínlẹ̀ Abẹ́wélá tó jẹ́ ọmọ Ọ̀yọ́ tó ti jẹ Ọọ̀ni rí wọn ò fẹ́ kó yọ kó máa jẹ́ mọ́ wọ́n yọ kúrò ńbẹ̀ nígbà yọ kúrò ńbẹ̀ ìjọba á gbà fún wọn wọ́n wá fi gbogbo Ọọ̀ni lẹ̀ wọ́n yọ Ọ̀rànyàn kò yẹ nísìn tó pọ́nrìn ó lé ẹnìkan kú Olúorè ó lọ sí ìlú kan mínísítà Olúfẹ́ ẹni bá fẹ́ mọ̀ mo fún mo ti búwèé náà wá ìwé tí mo mú wá rà gbogbo bẹ́yẹn ṣe ń jọba ńlẹ̀ Ọ̀yọ́ state ńlẹ̀ Yorùbá ó wà ń bí o ìwé ìjọba ni ó wà ń bí báyìí. torí náà tá a bá dá wọn lóhùn àfẹ́ ọ̀bọ jẹ kó ni. nítòfà ní ọdún 2005 Ọbásanjọ́ gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè yìí ó pe èmi Àwùjalẹ̀ Aláké Oyèbádé Lípẹ̀dé Àtọ̀ọ̀ni of Ifẹ̀ pé gẹ́gẹ́ bí olórí orílẹ̀-èdè yìí tó ń jẹ́ Yorùbá àbùkù ló jẹ́ fóun kí àwa lọ́balọ́ba tá a jẹ́ ògbóǹtagì tá a máa búra wa nínú ìwé ìròyìn òun ò fẹ́ bẹ́ẹ̀ ọ̀dà àwa sọ fún pé ewúrẹ́ ò lóun ò bá gùtàn rẹ́ ìgbà àgùntàn níyà òun òbí dúdú ńkọ́ báwo ni Aláàfin ò sì máa bá Àwùjalẹ̀ jà lórí nínú pépà àbí káwùjalẹ̀ máa bú Aláàfin àbí káláàfin máa bá Aláké àbí Aláké máa bá Àwùjalẹ̀ jà eku tí ń dá yìí lẹ̀ ní jẹ́ dá ẹ̀yin ará Ọ̀yọ́ Ọlọ́run gbé ìṣẹ̀dálẹ̀ dáadáa léyìn lọ́wọ́ àwọn tẹ́ ẹ yàn síbẹ̀ láwọn Aláàfin tó ti kọjá lọ wọ́n ti ṣe ribiribi gudugudu méje yàyà mẹ́fà láti fi òpómúlérè ètò ìjọba lélẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá àwa tá a gbapò wọn àwọn náà ṣàkìtìyàn láti jẹ́ pé àṣà wa èdè wa aṣọ wa ìṣẹ̀dálẹ̀ wa ó gbòòrò sí i àwọn èèyàn wá láti Island of Trinidad and Tobago wọ́n lọ́yọ̀ọ́ làwọn ìlú tí a ń lù ń gbà tó hàn lú ìlú dùdúrù mọ́ wọ́n gbé lù wọ́n wá bí ẹwà ń bí ń gbà tá à ń ṣe Ṣàngó wọ́n lù fún wa wọ́n sì gbé ìlú náà fún wa ó wà láàfin. àwọn wá láti Ecuador wọ́n wá láti Mexico wọ́n wá láti ilẹ̀ Portugal ṣé gbogbo wọn náà wá ní dèdèrè èèyàn tí wọ́n sọ pé ibi ìran àwọn ti ṣẹ̀ ká má tiẹ̀ sọ pé Republic of Benin tí gbogbo lọ́balọ́ba ń wá bí. torí náà èyí tí mo sọ yìí kìí ṣe pé tí wọ́n bá fẹ́ jà míyàn ẹni tó jẹ́ Ọọ̀ni gbogbo wọn ní ti fìwé wọn lẹ̀ ìdílé mẹ́rẹ̀ẹ̀rin wọn sọ pé ọ̀ràn níbo nìdílé tí Ọ̀rànyàn wà nínú ìdílé mẹ́rẹ̀ẹ̀rin tí jẹ́ Ọọ̀ni kò sí kankan mẹ́. wọ́n kọ́lẹ̀ fún ara wọn wọ́n ní ẹni tó joyè jù tó pẹ́ lórí ipò Ọọ̀ni 50 ọdún ló lò wọ́n wá lé kúrò lórí oyè nígbà lé kúrò lórí oyè kò sẹ́ni tó fẹ́ jọ Ọọ̀ni mọ́ ìran kan dìde lóun fẹ́ jọ Ọọ̀ni wọ́n fi jẹ́ nígbà tí ó ṣoṣù mẹ́ta àbóṣù mẹ́rin ó kú lọ́nà tí kò yéèyàn ìran kejì dìde bẹ́ẹ̀ náà ló ṣe kú ìran kẹta dìde bẹ́ẹ̀ náà ló ṣe títí ìran mẹ́fà lẹ́nu kẹ́kọ̀ọ́ bá jọ Ọọ̀ni mọ́ nígbà àwọn ọ̀jẹ̀ mọ́ wọ́n wá lọ bẹ Ògbóòrú níbi tó wà pé kó dákun kó wálé o kó wá jẹ Ọọ̀ni ó ní rárá o ìkànnì pípalẹ̀ máa ń pààyàn wò tún wá bẹ̀ mọ́ wọ́n bẹ̀ wọ́n wá ní tí wọ́n bá lè lọ bá ọmọ àwọn obìnrin
kó yọ̀ọ̀dà ó wá mọ́mọ́ rẹ̀ obìnrin tó bí síbòmíì kì í ṣe bẹ̀ ló bí sí o wọ́n ní kó wá jẹ Ọ̀ọ̀ni ìran mẹ́fẹ̀ẹ̀fà wọn ò dákọ rẹ̀ ọmọ tí wọ́n wá mú tó wá jẹ Ọ̀ọ̀ni tọ́jọ́ mọ obìnrin ó wà nínú kan náà ìdílé tó ń jẹ Ọ̀ọ̀ni dèní Ìjẹ̀ṣà ló bí fún ni Ìjẹ̀bú ló bu fún ni ìlú wọn sọ ṣùgbọ́n àwa Ọ̀yọ́ àmọ́ ntí ò jẹ́ ká sọ̀rọ̀ apá àwọn olórí wa lé nígbà tó bá sanjọ́ ní ẹ̀mọ́ sọ̀rọ̀ mọ́ àwa dákẹ́ a sọ̀rọ̀ mọ́ adákẹ́ èyí tí mo sọ yìí pàápàá Àwùjalẹ̀ ni ọba Èkó ni gbogbo wọn ni Akíolú ni wọ́n bínú pé ibà àti ní kábíyèsí ó mọ̀ dá wèrè lóhùn ajá ní igbó ṣùgbọ́n tá a bá sọ tẹ́ ẹ bá fẹ́ ọ̀ràn yàn tí yín bá jẹ Ọ̀ọ̀ni kẹrin wọn tiẹ̀ mọ ìgbà tó jẹ ẹnìkan ní ọ̀yàn ó ní Ọ̀ọ̀ni kẹrin ẹnìkan ní ọ̀rẹ́ kẹfà bẹ́ẹ̀ bá rọ́mọ lọ́léèwé tó bá dé tó nípò wo ló wà tó nípò kẹrin tí bàbá ẹbí tó nípò kẹfà tẹ̀rí kó ti ya dèdèrè. àfẹ́ mọ tẹ́ra wa lẹ̀ Yorùbá ó kálukú tó bá dọ̀rọ̀ Aláàfin kó sagbéjé mọ́wọ́ o ọba tí ọba fẹ́ gbọ́ ìtàn ìyálàyà orí ìtàn bàbá rẹ̀ kó sọ agbọ́jọ́ mọ́wọ́. ní ọdún 1893 ní Carter J.T. Carter ìtú wọn fẹ́ sá fún bọ́ọ̀rọ̀ yẹn ti fi ọba sí Benin lọ́jọba lọ́yọ̀ọ́ ló ṣe nǹkan fẹ̀ ló ṣe nǹkan lọ́wọ́ ńgbọ́ lọ́wọ́ wá bí mo sọ fún pé ó ti jọba o ṣùgbọ́n nǹkan kan wà tó wá láti ṣe lọ́yọ̀ọ́ ó gbà bẹ́ẹ̀ mo sì ṣàlàyé ẹ̀ fún ọ lọ́wọ́ tó jẹ Kíládéjọ 1893 Carter tó jẹ́ J.T. Carter tó jẹ́ gómìnà gbogbo ilẹ̀ Yorùbá ọwọ́ ààfin yìí ọwọ́ àṣàdé tálàfin ní òun gbélé gbogbo Yorùbá lé ìjọba Gẹ̀ẹ́sì lọ́wọ́ kí wọ́n lè bá mú ọ̀làjú ẹ̀kọ́ ètò ti ìlera àti máa ṣòwò wọ́n sì bá láàfin fọwọ́ sí ìwé pé òun gẹ́gẹ́ bíi king and head of Yorùbá land. ní 1894 Queen Victoria wá rán Carter kó lọ wo kí ń ṣẹlẹ̀ láàrin Ifẹ̀ àti Ọ̀yọ́. Marquis of Ripon ni akọ̀wé ìjọba òkèèrè fún àwọn ìjọba Gẹ̀ẹ́sì. nígbà tó débẹ̀ ó ní arrive at a camping site between the two towns of Ife and Modakeke in the night and I remained there until the following day. Ife is simply a collector of ruins while Modakeke is a travelling town with well-kept farm around it. ó nígbà tóun dé ibì kan tóun pa àgọ́ sí láàrin ìlú Ifẹ̀ àti Modakeke ìgbòhùn sì dúró bẹ̀ títí ijọ́ kejì ó ní Ifẹ̀ ó ti pa gbogbo lérun bẹ́ẹ̀ kò sí ilé kankan. Ògúnmọ́lá Basọ̀rún nìbàdàn ni ó lọ lálàáfin pé ló sì lọ kó àwọn Ifẹ̀ wá níbi tí ẹ gbé sàtìpó látòkè gbó Ìsọ́yà wọ́n sì tẹ̀lú mi fún wọn. níbo lẹ́ wá fọ̀ pààrọ̀ yẹn sígbà tí wọ́n ti parẹ́. ètò wọn fẹ́ sọ fáráyé gbọ́ Ìbàdàn dọ̀kọ̀ mọ́ wọn lọ́wọ́ Ayíkítí dọ̀bà wọn lèèyàn lórí àwọn Ìbàdàn sì mú Ayíkítí wọn lọ fi jẹ Ọ̀ọ̀ni. ìkẹta nu tí àwọn Ìbàdàn jẹ. Lábìrán òpó Lábìrán náà ti mú ẹni tó jẹ Ọ̀ọ̀ni náà ti mú lọ jẹ nífẹ̀ẹ́. ètò jẹ́ ká ṣẹlẹ̀ bá a bá dákẹ́ tá a sọ̀rọ̀ a bọ̀wọ̀ fágbà ni nítorí pé ńgbà tá ààrẹ orílẹ̀-èdè wa wà ó lóun a sì dákẹ́ àwọn òwò
bàbá dákẹ́ wọ́n ní má pẹ́ lóko bí ọmọ òkú wọ̀fà má sì pẹ́ lé bí ọmọ òkú ọ̀lẹ gbóko díẹ̀ sọ̀yọ́ kínkín dé fìlà pẹ́ kí. ẹ̀yin Ọ̀yọ́ ọ̀rọ̀ wo ni ó tẹnu wa lọ 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 àwọn tí wọ́n ń ṣẹ́ bàtẹ́ wọ̀lú wọn á dọkọ̀ mọ́ wa lọ́wọ́ ọ̀rọ̀ wo ni ó tẹnu. wọ́n ti ẹ̀sọ́ wọn ní kò sí Ọ̀yọ́ empire olówó wà èbó lóyè empire wọn faransé lẹ́yìn empire wọn germany lẹ́yìn empire wọn àwọn gẹ̀ẹ́sì náà gbogbo òlu ẹ̀yìn kò sí Ọ̀yọ́ empire nígbà wọn á sọ Ọ̀yọ́ province wọ́n dá Ọ̀yọ́ province sí ẹnìkùn mẹ́ta Ọ̀yọ́ division of Ọ̀yọ́ province Ìbàdàn division of Ọ̀yọ́ province Ifẹ̀ Ìjẹ̀ṣà division of Ọ̀yọ́ province ní 1914 wọ́n wá pín division kọ̀ọ̀kan wọ́n pín Ọ̀yọ́ division sí 7 districts wọ́n pín Ìbàdàn sí 10 districts wọ́n pín Ifẹ̀ Ìjẹ̀ṣà division sí 3 districts Ifẹ̀ Ìjẹ̀ṣà Ìlá Ọọ̀ni wá ń rúlu district kan nínú district 20 yẹn dálẹ̀ Aláàfin wá jẹ́ bàbá fún gbogbo 20 districts. Ó wá wà láti 1914 to 1959. 1938 wọ́n wá fún ọba sálárì Aláàfin gba £4,200 per annum ẹni tó tẹ̀lé Ọ̀jàláké £2,500 Olúbàdàn £2,500 Àwùjalẹ̀ £1,700 ọba Òfìní 1,650 Ọọ̀ni of Ifẹ̀ 1,400. ìwé tí mi fi ìwé ìjọba àpapọ̀ ni o Federal Government Ministry of Information tẹ́ ẹ bá fẹ́ ẹ̀yàn ìwé ìròyìn ẹ̀wà àgbà copy ẹ̀dọ̀ certified true copy èyí tẹ́ ń pè bẹ́ẹ̀ ìwé tí ìjọba ti fọ òǹtú ara ẹ̀ lù abẹ́mi wọn jẹ́ ìjọba ní federal ni. ìtawà ń ṣe lọ́yọ̀ o akọni wa yẹn ṣe nǹkan mèremère fún wa àfẹ́ gbàgbé wọn gbogbo tí wọ́n ti ṣe ẹ rí àpẹẹrẹ rẹ̀ lẹ́nìí láti ọ̀sẹ̀ kan tá a ti ń ṣe ìṣenilọ́jọ̀ ìpọ́nilé ìwà ọmọlúàbí ìwọṣọ wa èdè wa kó má bàa mẹ́hẹ ní gbogbo tá à ń ṣe yìí tí ẹ bá ní kọ́ mọ ọrọ̀ alẹ́ tí ẹ bá gbọ́ Yorùbá dáadáa tó dán mọ́ránmọ́rán ìjìnlẹ̀ èdè àṣàyàn ọ̀rọ̀ tí ó bá mọ Yorùbá sọ tó sì mọ̀wé fi gbé lẹ́sẹ̀ tó bá pédè mí yóò sọ èdè tó gbọ́ yẹn dáadáa bí àwọn elédè ṣùgbọ́n tí Yorùbá gbédè rẹ̀ dáadáa tó bá ń ṣèdè Yorùbá tó má múlù mọ́là mo gẹ̀ẹ́tì ẹ ìsí mo fẹ́ sí rẹ kò ní túmọ̀ tó bá fẹ́ ṣèdè ẹlòmíì bàtàbàtà ní ọ̀nà sọ tẹ́ ẹ̀ bá mọ owó kà nílẹ̀ Yorùbá tí wọ́n ń pè ní calculus tẹ́ ẹ̀ bá máa kà nítorí pé ọmọ Olúnlọ́yọ̀ gbogbo gbọ́dọ̀ Yorùbá mọ́nàmọ́ná ní wá ń sọ Gẹ̀ẹ́sì báwọn ó ń sọ jù wọ́n lọ age of nígbà tó ti di ọmọ mọ́kànlélógún ọdún mọ́kànlélógún ló ti gba gold medal òun ni èèyàn dúdú kìíní tó kọ́kọ́ bọ Queen Victoria lọ́wọ́ ní London. ó gba oyè lórí engineering ó gba oyè lórí ìṣirò tí wọ́n ń pè mathematics nítorí pé ó gbọ́ Yorùbá ó sì lè ka owó wa àti òǹkà wa lédè Yorùbá. àwa Yorùbá ńlá kọ́kọ́ di lọ́ọ̀yà nílẹ̀ ìwò Nàìjíríà yìí Òrìṣàṣà Pàdádà Williams
tọ́jọ́ mẹ́ẹ̀gbá. Àwa la kọ́kọ́ di dókítọ̀ lọ́kùnrin. Àwa la kọ́kọ́ di dókítọ̀ lóbìnrin. Mrs. Abímbọ́lá Awólé òun ni ní Akérèlé Ọ̀yọ́ ni. Àwa la kọ́kọ́ ṣe dentist gbogbo nǹkan bẹ́ẹ̀ nítorí pé ọ̀làjú ti dọ́dọ̀ wa ti pẹ́. Ọ̀làjú ẹ̀ la fẹ́ kó parun. Àdúpẹ́ lọ́dọ̀ gómìnà wa tìpínlẹ̀ Ọ̀yọ́ gbogbo ètò yìí ò bá ti ṣeé ṣe. Owó ní tóun ọ̀bá sílé ẹ̀mẹ́dàmọ̀ràn lẹ́yìn òun. Gbogbo wọn gbogbo àtàrẹ náà Ọlọ́run ní jẹ́ kó rẹ̀ yín o. Ẹ bá ní kí gómìnà pa àdúpẹ́ o. Gbogbo àwọn amòfin wa olórí àwọn adarí asòfin ní ìpínlẹ̀ Ọ̀yọ́ láti London ló ti sáré wá kò gbádùn tẹ́lẹ̀ ó láti sáré dé lóru àná ni ó sọ pé òun wà ń bí adúpẹ́ lọ́rọ̀ rẹ̀. Sẹ́nétọ̀ Adéṣeun kò ní rẹ̀ o adúpẹ́. Àwọn ọmọ wa àwọn tó jẹ́ alága ìjọba ìbílẹ̀ adúpẹ́ lọ́dọ̀ yìí láti ìjẹ́jọ́ tá a ti bẹ̀rẹ̀. Àwọn oníwèé ìròyìn àwọn oní tẹlifíṣàn jẹ́ ń gbé wa sáfẹ́fẹ́. Àwọn agbófinró ní ẹ̀ka adúpẹ́ lọ́dọ̀ yìí. Ẹ̀yin ará Ọ̀yọ́ ẹni tó fún wa lélùbọ́ ẹni tó fún wa lẹ́fọ̀ọ́ ẹni tó fún wa níṣu adúpẹ́ lọ́dọ̀ yìí. Ẹni tó bá ní ránṣọ àwọn télọ̀ bíríkìlà gbogbo yín. Àwọn tí ń tọ́ tí sẹ́nìkan sọ pé amárayá amúlera ọyá adúpẹ́ lọ́dọ̀ yín. Gbogbo yín adúpẹ́ o ẹ ṣé o. Gbogbo àwọn tó jókòó sí wa ó ń lù wa àwọn tó dára yá àdúpẹ́. Tèmi ni pé mo fẹ́ bẹ̀ yín Aláàfin ò ní ọ̀tá àbí kò yẹ ẹ tó wá ti di Aláàfin kò lọ́tà mọ́. Àjókòó ń bí ní òru àná òjò tọ́rọ̀ a lè mọ̀ pé a lè ṣe kankan bí. Ọlọ́run kẹ́ wa púpọ̀ lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ lọ́dọ̀ yín o. Ẹ délé lálàáfíà. Bàbá yìí àdó. Ètò ní bàbá kan ìṣẹ̀dálẹ̀ lọ́lọ́yọ́ bàbá náà mi lè ti àkàntúnkò sí bàbá Ṣàngó. Orúkọ tí ìyá rán mi létí ni pé àjùmọ̀ ní Lọ́rọ̀yàn jẹ́ òun ló bí Ṣàngó ló sì bí Àjàká. Bẹ́ẹ̀ ni mo kí un. Ọ̀rọ̀yàn ló ń pè yẹn nìyá ń pè yẹn. Títí fẹ́ àṣọ gbogbo èèyàn lẹ̀. Ọ̀yọ́ nìkan ni ẹni wọ́n lè pe Ọ̀rọ̀yàn làwọn ayaba lè pè. Ọ̀nà mẹ́ta náà ti pè. Wọ́n á fi Yorùbá pè, wọ́n á fi Yárà pè, wọ́n á forin ọba pè. Àjẹ́ kó parí lọ́yọ̀. Well, I want to appreciate and thank on behalf of myself, the Oyomesi, and the Obas from Oyo State. I want to thank the Governor of Oyo State for his support for revival of our culture and tradition in all manifestations. All our sponsors, what we are doing here, we are not out to vilify, castigate anybody. We are here to revive our culture and to bring to the fore the intrinsic value of our tradition. If we are able to do this, we will be able to convince the international community that our culture is not fetish and is not antidated or against civilized norms. If we are able to do this, we will have been able to achieve much. So what we have done briefly from the past 1 week is to resuscitate our living culture. We thank all of you who have come here from far and near to participate in this cultural festival. May the Almighty God ensure your safety back to your different destinations. Thank you and God bless you.
making the music. Now you be go side of B. You are just too much side of B. King of music, king of music. Now you be go side of B. You are just too much side of B. Mr. Music, come here, side and B. You've done wonders, side and B. Mr. Music, come here, side and B. You've done wonders, side and B. Fẹ́ni tí ṣe padà ń kọ́ kò lè yé wọn side of B yóò wonders side of B. Gbogbo olóko fẹ́ dàrú fẹ́ni tí ṣe padà ń kọ́ kò lè yé wọn side of B yóò done wonders side of B. That's I'm trusted and you go. You don't know. Gbogbo olóko fẹ́ dàrú tó fẹ́ni tí ṣe padà ń kọ́ kò lè yé wọn side of B. You've done wonders side of B. Gbogbo ń tọ́ka wọn dọ̀tí. That's I'm trusted. Èyí tó ń bọ̀ lọ́nà lónìí àmọ́tòsọ wípé Saidi náà ni òun náà ni Sàrídán bàbá náà ń sọ gbà ó tí ò bá jẹ́ òun ta ló tún lè jẹ́ kó sí. Mo ti gbọ́ pa nínú olórin tested má sọ pé mo ti ra wọn sáńpù wò kò dójú tì mí nínú olórin I'm proud of him mo lè pẹ̀lú ẹ̀jẹ̀ nínú olórin na trusted. Sàrídán bàbá náà ń sọ gbà ó tí ò bá jẹ́ òun ta ló tún lè jẹ́ kó sí. Mo ti kọ́pa nínú olórin tested ni má jẹ́ kọ́ńtàn ẹgbẹ́ síra wọn sáńpù wò kò dójú tì mí nínú olórin olùpẹ̀rí ẹ̀jẹ̀ nínú olórin na trusted. Wọ́n bá tún bá yín jiyàn nígboro ẹni kọ́ lọ rà kọ́ ń pè síra wọn. Òun náà ni Saidi náà ni Sàrídán bàbá náà ń sọ gbà ó tí ò bá jẹ́ òun ta ló tún lè jẹ́ kó sí. Mo ti gbọ́ pa nínú olórin tested ni má jẹ́ kọ́ńtàn ẹgbẹ́ síra wọn sáńpù wò kò dójú tì mí nínú olórin I'm proud of him olùgbẹ̀rí ẹ̀jẹ̀ nínú olórin na trusted. Ọ̀túnbọ̀ ń tọ́wọ́ olóyìnbó wí. One side and B is always the best among the rest. I must confess. Mo ti gbọ́ pa nínú olórin tested ni má jẹ́ kọ́ńtàn ẹgbẹ́ síra wọn sáńpù wò kò dójú sí mi nínú olórin I'm proud of him olùgbẹ̀rí ẹ̀jẹ̀ nínú olórin na trusted. Ariwo bá tọ́mọ tún jiyàn jù ẹ tún sọ fún ọ wípé Málọ̀dé bá Saidi yẹn Málọ̀dé bá Saidi yẹn Saidi tó jẹ́ pé ó kọjá ń tán ló yẹn ẹ̀bọ̀ra mi kò jọyọ̀ torí bá ti dé lẹ́tọ̀ ádìlẹ̀ mọ́mù tó gorí nọ́mbárì kódà làgbà tó gorí ọ̀tànù
ẹ̀mí ló sọ̀rọ̀ ọmọ Saidi kan ẹ̀mí ló sọ̀rọ̀ tó ṣùgbọ́n àbájẹ̀dùn orin. mọ́lọ́dọ́ bá Saidi yẹn mi ò jẹ́ dábàá Saidi fa Saidi tó jẹ́ pé ó kọjá ń tán rò yẹn ẹ̀bọ̀ra ni kò jọyàn torí bá ti dé lẹ́tọ̀ọ́ Akílè mọ́mù tó gorí mọ́ńbárì òdàlàgbà tó gorí ọ̀pànù ẹ̀mí ló sọ̀rọ̀ ọmọ Saidi kọ́ ẹ̀mí ló sọ̀rọ̀ tó ṣùgbọ́n àbájẹ̀bù orin. ariwo kọ́ mo dúpẹ́ fàyè mi bàbá ẹ ṣé mo dúpẹ́ fàyè mi pẹ̀lú ayé mi ò bàjẹ́ ṣe ló túbọ̀ ń dùn sí ayé mi ló wà lókè láàrin àwọn akọrin. àbọ̀ nǹkan ló wà lókè. bàbá kan mọ́ ní méjì o. bàbá kan mọ́ ní méjì nínú orin tó ń sọ àwọn tó mọ bó ṣe ń lọ àwọn nánà kọ́kà. ṣèwọ́rì náà ni ẹwọ́ fújì náà ni fújì tàbí kọ́lé tàbí rúra mọ́tò tàbí yá tàbí rúra àlùbáríkà kọ̀ọ̀kan ojú yẹn lọ ẹni àlùbáríkà lẹ́yìn irú yẹn ìrókò ni. bàbá kàmọ́ ní méjì o bàkà mẹ́ni méjì nínú olórin tó ń sọ àwọn tó mọ bó ṣe ń lọ àwọn náà máa kọ́kà àlùbáríkà kọ̀ọ̀kan ojú yẹn lọ ẹni àlùbáríkà lẹ́yìn irú yẹn. lóye sọ pé bàbá bá sọ pé ọmọ tó ń bèèrè yẹn. Adésọjí tọ́lọ̀ má sọ pé ó sì tún kù ń kọ́ kó lọ tá fojú sí ẹ̀yìn èèyàn wa. bọ́dà bá sọ pé ó mà tán fènìyàn tọ́lọ̀ má sọ pé ó sì tún kù ń kọ́ o kó lọ tá fojú. Adétutù ṣọ̀rọ̀ ni ayé ti di lọ́wọ́ òpè kò lè là ẹni ayé ti di lọ́wọ́ òpè kò lè là tọ́lọ̀ má lọ pé burújí ẹ̀dẹ́ ògbọ́ kó lọ tá fojú sí ẹ̀yìn èèyàn wa. Tọ́dà bá sọ pé ó mà tán fènìyàn tọ́lọ̀ bá sọ pé ó sì tún kù ń kọ́ tó lọ tá fojú sí ẹ̀. Skimẹ̀ ṣọ̀rọ̀ ni ayé ti di lọ́wọ́ òpè kò lè là ẹni ayé ti di lọ́wọ́ òpè kò lè là tọ́lọ̀ bá lọ pé burújí ẹ̀dẹ́ ń kọ́ tó lọ tá fojú sí ẹ̀yìn èèyàn wa. Tọ́dà bá sọ pé ó mà tán fènìyàn tọ́lọ̀ bá sọ pé ó sì tún kù ń kọ́ tó lọ tá fojú sí ẹ̀. Skimẹ̀ kẹ́ni máma ní sọ̀lẹ̀ òdà lágbára. Ṣàlójú wáyé lòdì ẹ̀yẹ lẹ́gbẹ̀rí. Ajẹ̀mí bábọ̀ ló fàdí ọ̀rọ̀ mọ́tòlé. Ló mú kó mo fẹ́ jà lẹ̀. Skimẹ̀ ọba balẹ̀lẹ̀ ọba balẹ̀nà. Adébísí Adébòkè sínú adviser. Adébísí Adébòkè olórí Òṣùpá. Adébísí Adébòkè lójó. Adébísí Adébòkè lójó. Ọmọ bàbá yá ti Adébísí the princess. Adébòkè lójó. Adébísí mi Adébòkè. Àṣà ìtàlẹ́nu kòkòrò. Ó ga lọ́ba. Ìdánadé tútù ọ̀pàdé mímì. Adébòkè ni Adébísí. Adébísí. Adébísí náà máa mi làbí. Adébòkè bí mo ṣe ń ṣe.
ló ṣe ìjò àgbà ìjò gbóhùngbólóyò sórí eléyìí kò fara ríro kò fa wàhálà wọ́n ń jò baraba eléyìí kò fara ríro kò fa wàhálà wọ́n ń jò baraba. Yorùbá ní mi gẹ́gẹ́ òbí mo ṣe gbọ́ Yorùbá ní mi gẹ́gẹ́ òbí mo ṣe gbọ́ ọ̀rọ̀ mi ò tó jẹ́ Aláàfin àkọ́kọ́ ọ̀rọ̀ mi ò tó jẹ́ Aláàfin àkọ́kọ́ tóun náà ló bí Ṣàngó pẹ̀lú Àjàká ṣẹ̀rí bó ti pẹ́ tí Ọ̀yọ́ ti ń ṣe bẹ̀bẹ̀. Yorùbá ní mi gẹ́gẹ́ òbí mo ṣe gbọ́ Yorùbá ní mi gẹ́gẹ́ ọ̀rọ̀ tuntun Yorùbá ní mi gẹ́gẹ́ òbí mo ṣe gbọ́ Yorùbá ní mi gẹ́gẹ́ òbí mo ṣe gbọ́ ọ̀rọ̀ mi ò tó jẹ́ Aláàfin àkọ́kọ́ ọ̀rọ̀ mi ò tó jẹ́ Aláàfin àkọ́kọ́ tóun náà ló bí Ṣàngó pẹ̀lú Àjàká o ṣẹ̀rí bó ti pẹ́ tí Ọ̀yọ́ ti ń ṣe bẹ̀bẹ̀. Láyíwọlá ẹlẹ́dìyẹ òfun kò sì gbé kò sì rà ṣùgbọ́n látọ̀dà tójú ẹlẹ́dìyẹ kì í ná ṣẹ̀rọ̀kọ̀ ọ̀rọ̀ bíbá. Láyíwọlá ẹlẹ́dìyẹ òfun kò sì gbé kò sì rà ṣùgbọ́n látọ̀dà tójú ẹlẹ́dìyẹ kì í ná ṣẹ̀rọ̀kọ̀ àbíbá. Ọkọ̀ yàbọ̀ làbà bàbá mẹ́ta ẹ̀ orí kú kábíyé ò sí ní ayé òwò àtọ̀dá. Bàbá àkókò ìsìnkìwẹ̀ bàbá àdé tùtù ikú kábíyé ò sí ní ayé òwò àtọ̀dá. Bàbá àdé rí kábíyèsí ẹ̀ òyìnkú kábíyé ò sí ní ayé òwò àtọ̀dá. Láyíwọlá ẹlẹ́dìyẹ òfun kò sì rà kò sì rà ṣùgbọ́n látọ̀dà tójú ẹlẹ́dìyẹ kì í ná ṣẹ̀rọ kan àbí. Mo ní kábíyèsí ọba balẹ̀lẹ̀ ọba balẹ̀lẹ̀. Adéyẹmí ọba balẹ̀lẹ̀ ọba balẹ̀lẹ̀ kí ni wọ́n ṣe kò fẹ́ràn kẹ́rọ̀ nínú ọba balẹ̀lẹ̀. Skibẹ̀ àtọ̀dámọ̀dé ni àjíkí àtọ̀dámọ̀dé ni àjíkí o Adéyẹmí dá ní àjíkí o àtọ̀dámọ̀dé ni àtọ̀dámọ̀dé ni àjíkí o àtọ̀dámọ̀dé ni àjíkí o Adéyẹmí dá ní àjíkí o àtọ̀dámọ̀dé ni mo nígbà kan lọ ìgbà kan mọ̀ ń bọ̀. Adébísí ìdàkọ̀ lọ́bí òrèrè sáré wọ́n sọ. Ṣùgbọ́n àlò pápápá onígbà tí wọ́n ń lò. Àlò pápápá onígbà sílẹ̀. Tálẹ́wá ní ṣé wọ́n nìkan lọ́lọ́ ń dáyé fún mi. Ìgbà tó jẹ̀yàn máa yé ẹjọ́ máa lo gbé. Ìgbà tó lárí sí kì í ọmọ làkejì o. Ìgbà tó jayé aláyé ayé tiwọn ni wọ́n jẹ. Ògbọ́n tó nínú wí, ó ní bó bá tún lọ́dún mẹ́jọ kò léèwọ̀. Kó tún lọ́dún mẹ́jọ kò léèwọ̀. L'Àbújá tó bá débẹ̀ kó tún lọ́dún mẹ́jọ kò léèwọ̀. Síbẹ̀ àlá lò pẹ́pẹ́pẹ́ o, àlò pẹ́pẹ́pẹ́ o, pẹ́pẹ́pẹ́ nígbà tí wọ́n ń lò. Ta ló wá ní ṣé wọ́n nìkan lọ́lọ́ ń dáyé fún? Ìgbà tó jẹ̀yàn máa yé ẹjọ́ máa lò bẹ́ẹ̀. Ìgbà tó lárí sí kì í ọmọ làkejì. Ìgbà tó jayàlá ayé tiwọn ni wọ́n jẹ. Ó wáyà síbẹ̀ báyé bá ń jáyé. Béèyàn bá ń jẹ́ òtítì làwọn sì máa fẹ́. Báyé bá ń jáyé. Béèyàn bá ń jẹ́ òtítì làwọn sì máa fẹ́. Thank you. Òṣè. Títí ló sì máa bẹ́. Báyé bá ń jẹ́ èèyàn bá ń jẹ́ o. Ẹ̀kú bá ń gbé báàgì, ẹ bá ń gbé báàgì, ẹ bá ń gbé báàgì. Báyé bá ń jẹ́ yóò sá tí à ń bẹ́. Tí wọ́n ní ń bẹ́, tani wúlá bá ń bẹ́, táwọn ìyá mi náà ń bẹ́.
títí ilẹ̀ ó sì máa bẹ́ báyé bá ń jáyé èèyàn bá ń jẹ́ o. skimmer ló ní ọlọ́run ṣe bẹ́ẹ̀ èmi kan dúpẹ́ lọ́wọ́ fi ń pele sí ẹ̀rí bó tọ́pẹ́ ọlọ́run tó ṣe bẹ́ẹ̀ ò dádúró ni ọlọ́run ṣe bẹ́ẹ̀ mórí ẹ̀ sílẹ̀kú lọ́wọ́ fi ń pele sí ẹ̀rí bó tọ́pẹ́ ọlọ́run tó ṣe bẹ́ẹ̀ ò dádúró ni. gbogbo ohun tó ti lọ́wọ́ ni lè ṣe gbogbo bí tó ti lọ́wọ́ ni lè dé aṣọ lọ́wọ́ ò dàbí èèyàn o ọmọ èèyàn lónìí ká má bímọ èèyàn o ṣùgbọ́n lùlànà lábẹ́láwò síbẹ̀ aláwọ̀ ń ṣe bẹ́ẹ̀ èmi gan dúpẹ́ lọ́rọ́ fi ń pele sí ẹ̀rí pọ́tọ́pẹ́ ọlọ́run tó ṣe bẹ́ẹ̀ ò dádúró ni ọlọ́run ń ṣe bẹ́ẹ̀ lọ́rọ́ fi ń pele sí ẹ̀rí pọ́tọ́pẹ́ ọlọ́run tó ṣe bẹ́ẹ̀ láyé wọn náà ẹlẹ́dìyẹ ò fún kò sí gbé kò sí ra alátọ̀dà tójú ẹlẹ́dìyẹ kì í ṣe ẹ̀rọ kan àbí ọkọ̀ yàmọ̀ lábà bàbá mẹ́ta ẹ̀ ò rí kú kábíyé ó sì ń lé ayé o àtọ̀dá. àkókò tí máa ń gbiná tí máa ṣeré tí máa ń gbiná mi tọmọdé bàbá wà sọ pé òmìnir tó ṣeré yẹn èmi gangan wọ́n ti fẹ́ ló fi ṣe mí èmi gangan lè wọ́n ti fẹ́ ló fi ṣe mí. àkókò mi skimẹ̀ àkókò mi skimẹ̀ ọmọdé yẹ mi ọkọ̀ tó bá bèbí mi lójú ẹ̀rẹ́ àkókò tí máa ń gbiná tí bá rẹ́wọ́ tí máa ń gbiná mi tọmọdé tàgbà wọn sọ pé òmìnir tó ṣeré yẹn èmi gangan lè wọ́n ti fẹ́ ló mi èmi gangan lè wọ́n ti fẹ́ ló mi. ayéwọlá ẹlẹ́dìyẹ ò fún kò sí gbé kò sí ra ṣùgbọ́n alátọ̀dà tójú ẹlẹ́dìyẹ kì í ṣe ẹ̀rọ kan ẹ̀kú. ọkọ̀ yàmọ̀ lábà bàbá mẹ́ta ẹ̀ ò ní kú sí ilé ayé o àgbàdá. skimmer ló lákọ́rẹ́ lẹ́sà ìṣòtú ti dé. lọ́lọ́sì pásá ìṣòtú ti dé ariwo bá ọlọ́lọ́ ló fún sa ìdílọ́gbọ́n eré bàbá lòkè ló fún sa ìdílọ́gbọ́n eré ṣara ló ń tó fún sa ìdílọ́gbọ́n eré kòtò owó kó tó fún sa ìdílọ́gbọ́n eré kòtò bí kó tó fún sa ìdílọ́gbọ́n eré kòkòrò tó fún sa ìdíkan ló ṣe fún kòkòrò. skimmer for 2016 àbí skimmer for 2015 15 olóòdà Àbújá ní ìlànà èyí owó oṣù pàápàá ẹ̀mí skimmer for 2015 skimmer for 2015. gbogbo ọlọ́pàá ìyá ọmọdé ẹ̀mí akọ́kọ́ mi skimmer for 2015 skimmer for 2015. oṣù pàṣẹ lọ́wọ́ ìlú skimmer for 2015 skimmer for 2015. ọmọdé mi sórí ìyànà ìwòye ìyànà kan owó lóko lóko bàbá lóko lóko àìrè mọ́ bá o mọ̀ bàbá lóko lóko. ìyẹn lè rọ mọ́ àdàmọ́ táì tó bá ń dára fún àṣẹlẹ̀ ayé lè mọ̀ bàbá ayé lè tó yẹn. lọ́rọ̀ mọ́ àdàmọ́ sáyẹn tó bá ń dára fún àṣẹlẹ̀ ayé lè. skimmer ìwọ tó ti tó lórí táwọn ayé wá rí fún kó má tún padà wá wádé ìwé yìí ọba má jẹ́ kárí àṣẹlẹ̀ ayé lè wọ̀n lọ́pàá ayé lè. ọkọ̀ tó pẹ́ apádà sáwúrú òkèrè tóbi ọmọdé tó lé ayé nìkan tẹ̀. ọmọdé tó máa fẹ́jú akókò mi skimmer a ní kí n sọ pé ẹni tó lọ́rùn gbéga
ẹni ọlọ́run bá pọ́nlé wàláì ìmọ̀rẹ́ ni tó lè yẹ̀yẹ́ ẹni tọ́lọ́run gbéga ìmọ̀rẹ́ ni tó lè sílẹ̀ ẹni ọlọ́run bá pa wàláì ìmọ̀rẹ́ ni tó lè gbẹ̀mí ẹni tọ́lọ́run gbéga ìmọ̀rẹ́ ni tó lè rẹ̀. àkókò ọlọ́run yẹ bàbá èmi kan dúpẹ́ olómi ń gbélé sí ẹ̀rí pọ́tọ́ ọlọ́run tó ṣe bẹ̀bẹ̀ òdàdúró ni ọlọ́run ṣe bẹ̀. ọlọ́run tó ṣe. ọba kájú mọ́ ọ̀la bàbá rí bàbá tàkókò mi sí mẹ́wàá ọba. ọba káàdìrì bàbá mi ọba káàdìrì àwàdé mi àwàdé mi. àmọ́ Sabrina jí. ọba káàdìrì àwàdé mi àwàdé àwàdé mi kú bàbá yẹyẹ yìí àwàdé àkókò lórí ló bá ní ṣe ìbáṣepẹ̀ ní àtúntútù orílẹ̀. ọmọdé yẹmi akíwò adéyẹmi akíwò sílẹ̀ aṣọ fúláwà lọ́tẹ̀ yìí Àbújá ní lọ́tẹ̀ yìí oge 2015 Àbújá ní lọ́tẹ̀ yìí Àbújá ní lọ́tẹ̀ yìí àkókò tó lórí ló máa ní ṣe ìbáṣepẹ̀ níyàn àti rúkú ti pẹ́ orí ló máa ní ṣe ìbáṣepẹ̀ níyàn àti rúkú ti pẹ́. àkókò kò sábà ní ṣe àyè tó lè ṣe bí orí ló máa ní ṣe ìbáṣepẹ̀ níyàn àti rúkú ti pẹ́ orí ló máa ní ṣe ìbáṣepẹ̀ níyàn àti rúkú ti pẹ́. orí mi àkókò wíṣkì wẹ̀ ọbàdé sílẹ̀ àríyá ọmọdé yẹmí o àríyá ṣe ojúre pépé o àríyá ṣe olùkọ́rọ̀kọ́ àríyá ṣe olùkọ́rọ̀kọ́ ìfẹ́ bá dùn mí lóbìnrin o ìfẹ́ bá dùn mí lóbìnrin o tí mo bèbè ní sùdóbóyún tí mo bèbè ní sùdóbóyún bóbìnrin padà bọ́kùnrin o bóbìnrin padà bọ́kùnrin o Adéyẹmí ni ìbá máa jẹ Adéyẹmí ni ìbá máa jẹ o ìbínú mi ilé owó ọ̀yọ́sẹ́ mi ilé owó ìjòmú ni ilé Ọ̀ṣun ìjòmú ni ilé Ọ̀ṣun ilé onírẹ̀sà ní fatiwa ilé onírẹ̀sà ní fati àkókò akẹsàn bàdé báyà rẹ̀ dájà o olórí rẹ̀ dájà akẹsàn bàdé báyà rẹ̀ dájà olórí rẹ̀ dájà o akẹsàn bàdé báyà rẹ̀ dájà o olórí rẹ̀ dájà akẹsàn bàdé báyà rẹ̀ dájà olórí rẹ̀ ọmọdé ọmọ òmìnira ọba kórìkó abọ́dọ́bẹ̀ jẹ̀bẹ̀ dúró òmìnira dé ọba kórìkó abọ́dọ́bẹ̀ jẹ̀bẹ̀ dúró akẹ́sàn-án-dé ayọ̀rẹ̀ dájà olórí rẹ̀ dájà akẹ́sàn-án-dé òmìnira ọba kórìkó.
ọmọdé. ẹ lọ Sabrina jù. àwọn bàbá mi kan bá fẹ́ kí kúnlẹ̀ lọ́dà wà ní ẹnu jẹ bàbá kí ló ń bọ̀ tí bá fẹ́ yàwó wọn lómi la fẹ́ fà o tìgòtìgò láwọn tí olóyìnbó ṣùgbọ́n tẹ́lẹ̀ mú bá lóhùn ò má gbé mọ́ ẹ̀fọ́ kẹgbẹ́ mi lójú ó lọ ìbásanwó. ọmọ Sabrina jù. ọmọdé yàrá ìhòòhò mo ṣe ń ṣeré nìyẹn lóye ọyá wọn tó lóye. ọmọdé ẹni tí fẹ́ àkíwò kò ṣe mo dúpẹ́. ọkọ̀ tó fẹ́ àkíwò kò ṣe mo dúpẹ́. òṣùpá ti ń jẹ́ sàyíní kò ṣe mo dúpẹ́. kí màmá ọmọdé ṣe ń jò àgbàjò kó ń kọ́ lóyò. àkókò bọ́mọdé ṣe ń jò àgbàjò kó ń kọ́ lóyò. eléyìí kò fara ríro kò fa wàhálà wọ́n ń jò bárabá. kò ṣe skimẹ̀ kò fara ríro kò fa wàhálà wọ́n ń jò bárabá. béèyàn lórí tí wọ́n bá kàn pé kò yé oníbi tá bá wọ̀. béèyàn lórí tí wọ́n bá kàn pé kò yé oníbi tá bá wọ̀. sílẹ̀ ojúlówó olórí àwa wà nínú aláré. ojúlówó olórí làwa. ọgbọ́rúkọ tó ń gbọ́ mi wọ́n ní ṣàìjọ ń bí adájọ́ má ṣe. àsọ̀rọ̀ máa yẹ tí má fẹ́nu gómìn fẹ́ jẹ́ olè má jẹ́ bí fẹ́nu gómìn fẹ́ jẹ́ ọmọdé mi jẹ́ o. mi sọ̀rọ̀ fún ẹ má sọ fún mi tó gbà. àṣẹ ọ̀hún gbẹ́nu mi bí ó ṣà. ìmísọ̀ lọ́hùn tó dájú la fi sọ̀rọ̀. tí má ti sọ̀rọ̀ gbogbo ayé kíyèsí. tí o bá ṣẹlẹ̀ ní àṣẹ ẹ̀dẹ̀gbọ́. àbá ti wèrè o. àbá fòmọ́ kẹ́bí. àbá ti gbọ́dọ̀ lẹ́nu kọ́ fún mi. mo mèsì ọ̀gọ́ ló sọ mí ní champion o. mo mojú ọ̀rẹ́ bíi pé mo jẹ́jẹ́ kù. kókó lè kókó èkó kí kò ṣá. ó ń bá lára mi bíi pọ̀mù ẹ̀pà nínú. skimẹ̀ àríkọ́ṣe mi àríkọ́ṣe ni wá láwùjọ. àwọn ọmọ tó fi ń ṣàdúrà ọmọ. ẹ wo wa rẹ́rìn kọ́lọ́ mi jáde àwọn sunkún. ṣàrà lójú ọ̀tá tó wò wá o tẹ̀gbìntẹ̀gbìn. ṣàrà sọ̀rọ̀. àríkọ́ṣe sálẹ̀ mi ṣàdọ̀ ń bí àríkọ́ṣe ni mí láwùjọ. àwọn ọmọ tó fi ń ṣàdúrà ọmọ.